bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta òmìyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́ ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Àbáàsì Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyì asọ̀tàn lóye inú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Àbáàsì ìwọ ń pátá ìwọ lùnà asọ̀tàn lóye ìwọ náà lọ́rùn fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. tó mo tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi tẹ́ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Àbáàsì tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn Yorùbá, ẹ̀yin gangan ni àṣà wa, ẹ̀yin lẹ sọ pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò ṣe ní wọ́ọ̀kùn. Ogún àjogúnbá àwọn baba ńlá wa báwo ni ò ṣe ní parẹ́ lójú ayé wa. Mo dúpẹ́ o mo mọ̀ ọ́n lórí ẹ̀yin alátìlẹyìn mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Bákan náà bí mo ṣe máa ń kéde rẹ̀ fún wa bẹ́ẹ̀ ṣe ń wò mí ní orí Facebook náà ni ẹ máa rí mi wò live and direct ní orí YouTube Ìtàn Yorùbá. Bẹ́ẹ̀ náà bá ti darapọ̀ mọ́ YouTube Ìtàn Yorùbá ẹ lọ darapọ̀ mọ́ láti lè máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìtàn tí a ti ṣe sẹ́yìn àti àwọn iṣẹ́ ìwádìí míì tí a bá tún gbé jáde. Pẹ̀lú bí a ṣe ń darapọ̀ mọ́ wa lórí Ìtàn Yorùbá, ohun àǹfààní àkọ́kọ́ tí a lè máa ṣe wá ni pé ẹ jẹ́ kí a máa bá wa pín ètò yìí, ẹ jẹ́ ká máa fi ṣọwọ́ sí àwọn èèyàn jákèjádò àgbáyé. Bá a ṣe ń sọ fún wa rí pé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí ni wọ́n ti kọlu ojú òpó Ìtàn Yorùbá tó ṣe wípé iye àwọn èèyàn tó ń wò wá live ó dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti fẹ́ẹ́ pè mí sí nǹkan pé
àwọn èrí amí táwọn máa ń rí tẹ́lẹ̀ tá a bá ti bẹ̀rẹ̀ ètò ẹ bá wa faradà àmọ́ tí Facebook fi sùn àmọ́ tí wọ́n fi sùn tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ èèyàn tẹ́lẹ̀ àkọ́kọ́ rò pé bóyá ààrẹ Lájí Abbas nìkan ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n pè wá sákèsí pé ọkàn àwọn náà bá ṣe péjọba Nàìjíríà àti àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá náà ni àwọn nu Ọlọ́run. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n níbi tí àròkọ sí iná ni à ń fi àbọ̀ sí tí a bá gbàgbé mo rò pé ní àná iná ni apayamọ ojú òpó ń ṣe bákan ojú òpó ń ṣe bákan. Ojú òpó ń ṣe bákan mi rò pé ojú òpó ń tọ́ torí yálà ti òjò alárọ̀ rọ̀dá èyí tó ń rọ̀ ní Ìbàdàn bóyá àwọn ni ó fà á torí pé láti àárọ̀ náà ni àwa náà ti ń sọ ojú òpó òjò alárọ̀ rọ̀dá bóyá n tó rọ̀ ń ló fà á bóyá nǹkan míì ni ojú òpó òun ò tọ́ níbi tí a wà yìí ó ń ṣe bákan kò tiẹ̀ dúró rárá ojú òpó òun ò dúró fún wa rárá wọn náà ní pé ojú òpó òun ò tọ́ lọ́dà pé ojú òpó ti dúró báyìí. Tí a bá ti ń rí wa wò tá a sì ń rí wa gbọ́ ẹ jẹ́ kí a kọ́mẹ̀ntì ibikíbi tí a bá wà àwa tá wà lórí Facebook and YouTube tí a bá ti rí wa wò tí a sì ń rí wa gbọ́ ẹ jẹ́ a kọ́mẹ̀ntì ká bá a lè mọ̀ tó lójú òpó ń lọ tẹ́lẹ̀ táwa náà sì mọ̀ ní tá a mọ̀ níbí tá a bá ti ń rí wa wò tá a sì ń rí wa gbà wá tá wà lórí Facebook and YouTube ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì. Àní bínú bí ojú òpó ń ṣe rí torí pé òjò alárọ̀ mọ́jú ó sì kódà ó sì ń rọ̀ lọ́wọ́ ní ọ̀dọ̀ tiwa níbi ilé ó rọ̀ gidi gan tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ ojú odò ní ńlá àti wẹ́wẹ̀wẹ́ nìbàdàn ìní ó kún àkúnfàyà ní òní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé náà ni omi sì wọ̀ ìdínú tí ó mọ̀ pé lọ́fà tí ojú òpó wa fi ń ṣe bákan tá a bá ti ń rí wa wò tá a sì ń rí wa gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a sọ fún wa ó dà pé ojú òpó ti tọ́ bí náà tá a fi ń ṣe àmì rẹ̀ ó ti ń ṣe bákan ṣùgbọ́n èrò pé ó gbéra tó bá a ṣe fẹ́ kó gbéra tó ẹ gbà wá bẹ́ẹ̀ ní òní ni. Àkọ́kọ́ tí a bá gbàgbé Yorùbá ní pé ibi tí àròkọ sí ibi àròkọ tì sí iná ni à ń fi àbọ̀ sí ní ìgbà tí à ń ṣe ètò yìí ní àná mo sọ fún wa yìí pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ pàápàá ọ̀jọ̀gbọ́n bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè wọ́n bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ wọ́n sì jẹ́ ká mọ ibi tí ọ̀rọ̀ dé dúró nípa ìgbésẹ̀ láti gba orílẹ̀-èdè olómìnira Yorùbá nation. Ojú òpó yìí ó ń ṣe bákan
jẹ́ pé à ń já nẹ́tíwọ̀kì sórí ara wọn náà síbẹ̀ náà kò fún wa ní ojú ọjọ́ nígbàgbọ́ ti tọ́ bó ti jẹ́ pé à ń já nẹ́tíwọ̀kì yẹn bàbá já sọ́tún a tún ń já sí òsì iná ní pé ọlọ́ọ̀jà lè débẹ̀ ní lọ́jọ́ kan àmọ́ ti ọ̀rọ̀ ní nẹ́tíwọ̀kì káàkiri àgbáyé náà ni kò sí ibi tí rẹ̀ ti ṣẹlẹ̀ kì í sí pé Nàìjíríà nìkan òun náà lákó máa ń lò láti èjọ́ tó pé tá a fi bẹ̀rẹ̀ ètò tá a fi parí ẹ̀ kò ní í ṣẹ́jú. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè bàbá wọ́n bá gbogbo ọmọ Nàìjíríà wọ́n bá wa sọ̀rọ̀ pàápàá wa tá a jẹ́ Yorùbá káàkiri tìbútòrò àgbáyé wọ́n láwọn ti ojú òpó yìí ojú òpó ó ń ṣe bákan ojú òpó yẹn ò jẹ́ ká rí ó ń ṣe bákan tó bá lọ á padà tó bá padà á lọ bí ojú òpó ṣe ń dá wà láàmú tá a bá ti ń rí wa wò ẹ jẹ́ kí a comment tí a bá ti ń rí wa wò àwa tá a wà ẹ jẹ́ ká comment tí ojú òpó máa ti tọ́ lọ́dọ̀ tiwa kì í ṣe pé wọ́n ń flag kì í ṣe pé wọ́n ń flag ètò ojú òpó network ní ẹ̀tọ́ rà ń rí níbí torí tó ṣẹlẹ̀ bá sọ fún wa òjò yẹn pọ̀ ó rọ̀ mẹ́sì tí mọ̀ pé tójò bá ti pọ̀ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn network tá ń lò ń bì wọ́n èfi gbogbo ara gbádùn ní tó ṣẹlẹ̀ nu bá a ṣe ń bọ́ sórí MTN ni là ń bọ́ sórí Glo tá à ń gbìyànjú méjèèjì papọ̀ tó pé bákan náà ni kò tiẹ̀ sí tó jù ú lẹ̀ fún wa nínú méjèèjì ojú òpó wọn ọ̀tọ̀ rárá bá a ṣe ń bọ́ sórí MTN náà là ń bọ́ sórí Glo. bí mo ṣe ń bá bọ̀ ẹ gbà wá bẹ́ẹ̀ ni bàbá wa Bánjí Akíntóyè wọ́n bá gbogbo Yorùbá sọ̀rọ̀ wọ́n jẹ́ ká mọ ibi tí ọ̀rọ̀ dé dúró wọ́n sì sọ ọ̀rọ̀ eléyìí tó ṣe pé táwa náà bá gbọ́ á rí pé bí ìfẹ̀hónúhàn ó wà sí àwọn kan nínú àwọn tó ṣe pé wọ́n ń ṣètò wọ́n ń sọ̀rọ̀ iná ni mo máa ń sọ ẹ̀rí nígbà tá à ń pariwo ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń pè mí sọ fún wa àwọn tẹ́ ń wò ìwọ́n ọba nǹkan jẹ́ torí dandan ni wọ́n ń wí ọ̀tọ̀ ni tí wọ́n ọ̀ràn wọn lẹ́lòmíì ọmọ sọ ẹlòmíì lè ní àti gba Yorùbá nation báyìí ẹ lọ sí pásítọ̀tì ẹ lọ ra fúláàgì ẹ lọ sí oríṣiríṣi ọ̀rọ̀ tí ò tiẹ̀ mú làákàyè wá pé ijó ò la dé bí níbo la ti dé ẹ lọ sí pásítọ̀tì tá a bá lò ẹ lọ sí owó wa ẹ lọ sí oríṣiríṣi àti ẹ̀ ti gba Yorùbá nation ọ̀hún àti oṣù kan ló kù oṣù mẹ́ta ni ọdún yìí ni òǹkàlùkù sà ń sọ tiẹ̀ débi wípé kò sí olórí mọ́ tí a bá gbàgbé kò tí ì pẹ́ tí a gbọ́ ìròyìn yìí pé Professor Bánjí Akíntóyè bàbá wọ́n tú àwọn ìgbìmọ̀ kan ká torí pé ṣáájú èyí la kọ́ gba awuyewuye tí àwọn kan gan ní pé kí bàbá Bánjí Akíntóyè kí wọ́n fi ipò olórí alànà kí wọ́n fi sílẹ̀ gbogbo ẹ̀ náà ni agbọ́ngbà gbogbo ẹ̀ lágbọ́ngbà tó ṣùgbọ́n ẹni tí yóò jẹ́ kó ká wà láàánú wípé ọ̀rọ̀ Yorùbá nation èyí tó kẹnu ju bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rò lọ ni tó kẹnu ju bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe rò lọ ni ó wá jẹ́ pé gbogbo ète Yorùbá nation àwọn tó ń ṣe ètò lórí Facebook ọ̀dọ̀ wọn náà lẹ́ẹ̀tì máa gbọ́ interface ní ọ̀pẹ ariwo lásán ni èèyàn ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ iná ni wípé a ti gba Yorùbá nation a ti ṣe kinní kan a nílò ìrànlọ́wọ́ kinní kan a nílò kinní kan igbá kan ṣègbá kan lójijì láàtò lẹ́lòmíì náà yóò tún dé òun náà bá tó bẹ̀rẹ̀ sí ní pariwo nígbà báyá tó náà bá ti pariwo bí oṣù mẹ́ta wíì àbá tó ní gbòǹtì ẹ̀ náà mọ̀ nígbà báyá ẹlòmíì náà tó dé òun náà tó kó àwọn nǹkan kan jọ
a tó máa gbáriwo rẹ̀ fátáfátáfátáfátáfátáfátá nígbà bá tó yá láàrin oṣù kan oṣù méjì oṣù mẹ́ta àtò ní gbáriwo tiẹ̀ náà mọ́. ìdí wá nì tó ṣe wípé ó wá ń jẹ́ kí ọ̀rọ̀ yóò dàbí ìgbà tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wá wọ́n ń fi ọpọlọ wá ṣeré. ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì, ta ni ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ ohun tá a fẹ́ ṣe nì ohun tá a fẹ́ ṣe nì. ṣé ẹ gbàgbé ńgbà wọ́n ní pé kí wọ́n lọ ṣe passport? ta ló lórí? ta ló gbọ́dọ̀ fọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ lóde? ta ló gbọ́dọ̀ sọ̀rọ̀ bóyá o ẹja design passport o, passport tí wọn gbọ́dọ̀ rí lọ́wọ́ èèyàn ta ní ká lọ máa design? torí wípé a sì wà lábẹ́ ìjọba Nàìjíríà títí di òní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2022 abẹ́ Nàìjíríà náà ni èmi tí mo dúró tí mo jọ́ ọmọ Yorùbá tí mo jọ́ ọmọ Ìbàdàn. Nàìjíríà ni mí. níwọ̀n àgbà tí a bá ti gba orílẹ̀-èdè tiwa tó jẹ́ olómìnira Yorùbá, a lè lo passport kankan tó yàtọ̀ sí ti ìjọba tí orílẹ̀-èdè Nàìjíríà fi ọwọ́ sí. kí ló fà á ni wípé àwa náà láwọn èèyàn aláwọn aṣojú, a ní mínísítà, a ní gómìnà, a nígbà aláwo, igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ wa ni. níbi tí a lẹ́nu ń bẹ̀rẹ̀ pé tí wọ́n bá mú ààrẹ tán o, ẹni tó tún kù tí wọ́n ó tún mú nínú igbákejì nọ́mbà 2 ní Nàìjíríà ọmọ wa nílẹ̀ Yorùbá ni. ìdí inú tó ṣe yí pé ọgbọ̀ngbọ́n ọgbà ẹ̀sọ̀. bíbèrè fún orílẹ̀-èdè olómìnira pé a fẹ́ dá dúró kìí ṣe tiwa ní àkọ́kọ́, tiwa ò sì lè jẹ́ ìkànnì. kìí ṣe tiwa náà ní àkọ́kọ́ láfíríkà, kò sì lè jẹ́ ìkànnì. torí wípé ìlànà ni tá a sì lẹ́tọ̀ọ́ sí, ẹ̀tọ́ ni. ìjọba kìí sì búùyàn, kìí pààyàn lórí pé àwọn ẹ̀yà kan wá pera wọn pé a fẹ́ gba òmìnira o. ìjọba kan ò lágbára lórí èyí. èyí tí ìjọba lágbára lórí ẹ wá lẹ́ fẹ́ gba òmìnira, ẹ wá ń lérí ogun, á dàlúrú ni, á jagun ni. ìjọba yóò wò pé àwọn ọmọ ìlú yìí náà wọ́n sì jẹ́ ọmọ orílẹ̀-èdè mi, wọ́n ó lo ète pé àwọn fẹ́ dáàbò bo àwọn ọmọ ìlú ibi tẹ́tílẹ̀ fẹ́ jagun iná wọn fi wá kógun wọ ìlú. àwọn tẹ́lẹ̀ àwọn fẹ́ dáàbò bo náà wọ́n bá máa pa wọ́n, àtẹ̀yìn náà wọ́n máa pa yín papọ̀. ìdí nu tó ṣe pé àwọn bàbá wa sọ pé rárá o, kì í sọ̀rọ̀ ogun. kí ló jẹ́ kí èmi nígbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, mo rí gbogbo ìlànà tí àwọn bàbá wa tí wọ́n ń pè fún ilẹ̀ olómìnira Yorùbá, mo rí gbogbo ìlànà tí wọ́n ń tẹ̀lé. kí làwọn ìlànà tí wọ́n gbé kalẹ̀? iná ní wípé kò ní sí ìjà, kò sì ní sí ìtàjẹ̀sílẹ̀, a sì ní ṣe ìwọ́de kankan débi pé èèyàn ni wọ́n wàá fi ka ẹ̀sùn sí wa lọ́rùn tí wọ́n mọ̀ pa wá. pé a máa ṣe díẹ̀ láti la àwọn èèyàn lọ́yẹ̀, a sì máa lo ẹsẹ̀ káàkiri tìbútòrò àgbáyé. èyí làwọn bàbá yìí ń bá bọ̀, torí pé àwọn àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ kínní kìí sàwọn tí wọ́n tiẹ̀ lè sọ pé àwọn fẹ́ ṣe ìwọ́de kan ẹja rìn láti ibìkan lọ ibìkan àbí ká wá da ìlú rú. àwọn bàbá yìí kọ́, àwọn àgbàlagbà ní pé ó dáa tí wọ́n bá rí àwa tá a jẹ́ bàbá yín báwa là ń ṣe, wọn ò ní lè fọwọ́ kàn wá, àwọn ó sì lè máa dáàbò bo ẹ̀yin tó ẹjọ́ mọ́ wa. ìdí nìyí tí ó pé tá bá wo ọjọ́ orí bàbá wa Bánjí Akíntóyè, a rí pé bàbá wọ́n ti lé ní 80 ọdún 80 years, wọ́n ti ń súnmọ́ 90 ọdún, wọ́n ti ń súnmọ́ 90 years. mo rò pé 86 years ní bàbá, ọdún 96. káwá wò ó, ṣé owó ni bàbá yìí fẹ́ kó jọ? ṣé ilé ló tún fẹ́ kó jọ? ọkọ̀ ló fẹ́ kó jọ? ọlá kan ló fẹ́ kó jọ? gbogbo ohun tó ti ṣe é lẹ̀, òun náà wò pé lẹ́gẹ́sì wo mo tó lè fílẹ̀ fún àwọn ọmọ mi nílẹ̀ Yorùbá ó tán. ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ wá fi wò pé ọ̀dà tá a bá wò àgbàlagbà ní bàbá yìí la fi wò. ṣùgbọ́n tá bá wá wo bí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n bá wá bí wọ́n nípa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, lè rí kí bàbá wa Bánjí Akíntóyè kí wọ́n bú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láyé. wọ́n gbà pọ̀ mọ́ àwọn ni. wọ́n tó sọ débi níbìkan yìí pé kódà yín tó ti ṣe àwa yìí àti ìṣe pé ó lójú ẹnìkankan ò tí ì bírèkì rẹ́kọ́ọ̀dù tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bírèkì nílẹ̀ Yorùbá. láàfin mọ̀ yìí pé ọ̀jọ̀gbọ́n ilẹ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n iní ń jáde lẹ́nu ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè. àmọ̀pọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n ní jáde lẹ́nu wọn,
kìí kà sí pé ká kàn máa sọ ọ̀rọ̀ àbí ká láyé ṣe nǹkan kan ẹlòmíì ò ní mọ òǹgọ̀ ọ̀mọbi tó ń dé dúró débi tí ọ̀mọbi ti ń lọ ọ̀rọ̀ kàn máa jábọ́ ni ẹlòmíì ò torí ẹ̀ tanú ẹlòmíì ò torí ò tó ń jẹ eléyìí jẹ́ kí àárín òpìtàn kó nífẹ̀ẹ́ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè púpọ̀ ẹ rí i pé ní sáà kan tí ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n sọ ọ̀rọ̀ kan yí pé torí pé wọ́n fẹ́ pa àwọn ẹgbà wípé wọ́n ní bàbá wọ́n lè mọ̀ mú yín ṣùgbọ́n wọ́n lè pa yín làwọn ṣe sá lọ sí Kútọ́nù ẹ rí i pé mo jáde ìfẹ́ tí mo ní òní pé ká mọ́ sòótọ́ ọ̀rọ̀ bàbá wọn èyí sọ báyìí olórí ẹ̀yà kan èyí sọ bẹ́ẹ̀ tó lórí ẹ̀yà kan bá ti sọ bẹ́ẹ̀ ẹ ti mọ̀lẹ́sì gbogbo ẹ̀yà yín pé olórí ogun ságun tí jẹ́nẹ́rà kan bá sọ bẹ́ẹ̀ wọ́n yìnbọn pa ni gbàù wípé ní tó jẹ́ kí n sá ni o pé kí wọ́n má bàa pa mí nígbà ọmọ pé ọ̀fẹ́ kú kí ló kó wa jáde sí àìlè wá kú kì í joyè ilé bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí kódà àwọn tó tún súnmọ́ àwọn bàbá wọ́n pè mí káàkiri lamẹ́ríkà ní London mo dẹ̀ ṣàlàyé fún wọn gbọ́n wọ́n gbà pé bó ṣe rí inú mi náà historia ni bàbá èmi náà níwèé wọn lọ́wọ́ kí wọ́n lọ wo gbòòtàn láyé kì í ṣe tí nílẹ̀ Yorùbá yìí nìkan kí wọ́n sọ olórí kan tó sọ pé torí pé wọ́n fẹ́ pa mí o mo bá fi àwọn èèyàn mi lẹ̀ ká tó wá sọ pé bí ọjọ́ orí bàbá dé gbogbo wọn gbà pé ahọ́n ló gbé bàbá wa ń gbà wọn. a rí i pé ìfẹ́ tá a bá ní síyàn kò ní pé ká má lè sòdodo ọ̀rọ̀. ìwà bàbá Bánjí Akíntóyè àti ìṣe wọn nílẹ̀ Yorùbá tó ṣe pé bàbá gbogbo ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ẹ lè gbọ́ kí bàbá yìí wá sọ ọ̀rọ̀ kan kó wá sọ pé òun fi ń mú ẹnìkan lọ́tàá ní bàbá Bánjí Akíntóyè ẹ lè gbọ́ lẹ́nu bàbá Bánjí Akíntóyè pé gbogbo ọ̀rọ̀ tí Bánjí Akíntóyè wá ń sọ o ìfi ń mú ẹnìkan lọ́tàá kò jábọ́ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ rí. ilé jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbà yí pé ẹni tó mọ tó ń ṣe ni pòfẹ́sọ̀ ni kìí ṣe pé ọkàn kàwé àbọ̀kàn gbóyìnbó kọ́ ẹni tó ka òwe tó gboyè tọ́lọ́run tó wá fi àlàáfíà ara àti gbógun ẹ̀mí tọ́lọ́run fi ta lọ́rẹ ni. tí wọ́n bá bí bàbá wa Bánjí Akíntóyè pé nínú àwọn tẹ́ ẹ jọ ṣe ṣàwáwù àwọn ẹgbẹ́ yín mélòó ló kù tẹ́ ẹ jọ ṣe kékeré bóyá ni bàbá lè rí àwọn ẹgbẹ́ wọn tí wọ́n kù láyé bóyá wọ́n lè ka mẹ́wàá mọ́ ní tààràtààrà gbogbo àwọn tí ọmọ ẹjọ́ rẹ̀ bàbá nìsín àwa tá a jẹ́ ọmọ wọn ni àwa tá a jọ ọmọ wọn ni iná wa ni àgbàlagbà wa fi wá sọ àtòrí pé ńgbà tí àgbàlagbà bá ń bẹ ní òpèké wọ́n lè jáde wọ́n mọ ọmọdé lẹ́yìn wọ́n mọ mú lọ ibi tó bá wù wọ́n àmọ́ ńgbà tágbà bá dé ọmọdé ní ọmọ mú àgbà lọ ibi tó bá wù làṣọpẹ́ ní tẹ́ súnmọ́ bàbá wa ẹ má torí àgbà gbogbo ẹ má sì gbèpè àgbà nípa àwọn nǹkan tí ẹ̀ ń ṣe. yóò wù mí pé ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Bánjí Akíntóyè ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa Bánjí Akíntóyè ẹ jẹ́ n lo mo fẹ́ lo fídíò ẹ̀ tẹ́lẹ̀ níbẹ̀ tẹ́ jẹ́ kí n lo ọ́díò ẹ̀ kí n má wulẹ̀ lo fídíò ẹ jẹ́ n lo ọ́díò rẹ̀ kí á gbọ́ ohun tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n sọ tí wọ́n bá BBC News Yorùbá sọ ẹ jẹ́ kí á gbọ́ ẹ̀yin ká sì kọ́ ẹ̀kọ́ níbẹ̀ ká gbọ́ ká kọ́ ẹ̀kọ́ níbẹ̀. ìrànlọ́wọ́ bàbá it is not true àti ìdíkọ́ true wa ṣùgbọ́n àdúrà tí mò ń gbà. ẹ jẹ́ kí n gbé láti ìbẹ̀rẹ̀ lórí àwọn tó sọ pé a ti gba Yorùbá nation tí wọ́n ń pariwo kiri a ti gba ẹ̀gbọ́n tí bàbá wa Bánjí Akíntóyè sọ lórí irọ́ tí wọ́n ń pa tẹ́sí fi ń lu àwọn èèyàn jìbìtì bàbá wa Bánjí Akíntóyè náà kóró ojú sí wọn ní ẹ̀ma wákà ìṣẹ́jú mẹ́fà àti wíníwíní mẹ́rìndínláàádọ́ta 6 minutes 44 seconds ni mo rò pé ní fọ́nrán yìí ẹ jẹ́ á farabalẹ̀ gbọ́. àti ní kọ́ńtù tiwa ọ̀sẹ̀ ìyànjú àti ìrànlọ́wọ́ bàbá it is not true àti ìdíkọ́ true wa ṣùgbọ́n àdúrà tí mò ń gbà tí mo dẹ̀ ní ìgboyà níwájú Ọlọ́run ní pé àmàlẹ́kọ̀ọ́ ti wà lọ́dún when watch day yẹn wà lọ́wọ́ lọ. ibi tá a ṣe wà báyìí ni pé wọ́n ní ká lọ connect as the government in country tá a fẹ́ kú o. you are an educated nation therefore ẹ má gbé àwọn fún ìjọba yìí country lé your guidance from the government go and write every letter. bàbá wa Bánjí Akíntóyè àwọn ni wọ́n sọ̀rọ̀ ẹ máa gbọ́ a sì gbọ́ wọn síwájú sí i. ìjà tá à ń jà wípé a fẹ́ gba wa kúrò Nàìjíríà Ọlọ́run fọwọ́ sí o ọ̀pọ̀lọpọ̀ náà àwọn orílẹ̀-èdè nínú wọn dùn sí wa ṣùgbọ́n kò tí
tí ì tó àsìkò tí wọ́n máa yọjú síta pé wọ́n gbà jù wa, wọ́n recognize wa, wọ́n support wa, kò tí ì tó. Àmọ́ bí ìjà náà ṣe káàkiri ayé, kò sí kọ́ńtì kan tó máa fẹ́ dìde pé àwọn fẹ́ gbéra wa kúrò ní kọ́ńtì mìíràn tó máa yí sí kò yí sí o. Ẹ má jẹ́ ká tàn ara wa jẹ, ẹ má jẹ́ ká ẹnìkẹ́ni tàn wá jẹ. Àwọn èèyàn wa tó ń bá wa ṣe ètò, àwọn èèyàn tó bá wa ṣe ètò, àtàwọn èèyàn tí wa tó tọ́mọ wa, àtàwọn tí ò bá wa tán, tí Ọlọ́run gbé dìde pé kán lọ ṣèrànlọ́wọ́ fún Yorùbá, wọ́n kọ̀ káàkiri ayé o. Government after government after government. Lórí ẹ̀jẹ̀ pé wọ́n ṣe quietly ni wọ́n lè pariwo síta. Ọ̀rọ̀ tí à ń sọ yóò fi sọ̀rọ̀ ariwo. Ọ̀rọ̀ international diplomacy. Ṣé ẹ gbọ́? Bàbá ní ọ̀rọ̀ yìí èsì ọ̀rọ̀ ariwo kìí ṣẹ̀yìn tẹ́kàn borí afẹ́fẹ́ ẹ lọ sí pásítọ̀tì àna fúláàgì òkè ń kọ́ làákàyè ní ká lò. Àwọn tẹ́ ń bá fa nǹkan yìí wọ́n gbọ́n wọ́n sì ti lò ó, wọ́n ti kó wa sábẹ́ British náà, British sì ń jẹ lára wọn. Ìgbò àti Fúlàní àwọn là ń bá fa nǹkan. Ẹ̀tàrà iṣẹ́ gbogbo bíà mo sì ń bọ̀ bẹ́ẹ̀ gbogbo Biafra àtàwọn Ìgbò lẹ́gbẹ́ mi lé ẹ̀tàrà ẹ̀ pẹ̀ lóko ẹrú. Nǹkan tó wá ṣẹlẹ̀ láàárọ̀ yìí ni pé láti ìlú kan pàtàkì, àwọn tí mò ń sọ yìí mo ní wọ́n ń ṣiṣẹ́ wá pé bàbá kí ló dé tí mo sọ nǹkan tó wá ìbárasì gọ́ọ̀mẹ̀ntì àwọn bá ṣiṣẹ́. Èmi ni mo ní káwọn lọ máa bá wọn ṣiṣẹ́ bọ̀dẹ̀ wá ìbárasì wọn. Wọ́n ní kí ni mo ṣe láàárọ̀ jù àwọn ló jí mi tẹlifóònù wọn ló jí mi láàárọ̀. Èmi ìbárasì wọn kí ni mo ṣe tí mo fi ìbárasì wọn. Wọ́n ní mo lọ àkáǹtì wípé àti ní kọ́ńtì wa ní ìdíkàgbẹ́ ẹ̀dẹ̀bọ̀dì máa ní ìdíkà kan mọ́. Èmi ò sọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sọ pé èmi gangan mo sọ bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n sọ àwọn èèyàn mi kan ló sọ bẹ́ẹ̀. Pé àti ní kọ́ńtì wa pé mẹ́sẹ̀jì yẹn dẹ̀ wà all over the internet. Ṣé ẹ gbọ́ nǹkan? Tẹ́ bá wo bàbá ẹ tá bá lọ wo fídíò ẹ lórí BBC News Yorùbá á rí i pé ojú bàbá kọ́rẹ́ lọ́wọ́ gidi gan nígbà wọn ń sọ̀rọ̀ yìí pé wọ́n la ẹ ti ní kọ́ńtírì tí yín ẹ bò lẹ́sẹ̀ ẹ̀ǹbáràsì wa tá à ń bá yín ṣe wàhálà bàbá lẹ́mìí kọ́ àìwọ́ kọ́ àwọn ọmọ rẹ àbí báwọn ọmọ tó kó kí lọ́sọ̀ọ́ àwọn ọmọ sọnù wọn iṣẹ́ tí wọn ò fi rán wọn tálómi bá ti mú fídíò báyìí ọkàn pé bàbá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí kíni àmọ́ ya agbẹnusọ ọ̀rọ̀ Yorùbá nation mọ́ wọ́n ṣe owó díjà lẹ́gbà pé gbogbo aná la gbọ́ wọ́n láwọn làwọn ń kidnap àwọn èèyàn ní Èkìtì wọ́n ń fa allegation yẹn kanra wọn ẹ máa bọ́ Nàìjíríà ìjọba ó gbilẹ̀ gbé yín. Tó bá di internet okay kí ni kàdá máa fi ṣe láti wá correct embarrassment yẹn and the answer is you must issue a statement saying ẹni yẹn ò ní authority Yorùbá people láti sọ nǹkan tó ń sọ yẹn. The Yorùbá people need the help of the world. We need the help of the world. I repeat, we need the help of many countries in the world. Ṣé ẹ gbọ́ nǹkan ẹ̀yin tẹ́ ẹ sọ ẹ̀yin a nídìí láti sọ fẹ́lẹ̀ kankan a fẹ́ gba kinní kan ni nígbà tí èso pòlú làwa tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ẹgbọ́n tí bàbá sọ ìdí nìta fi ń pariwo ńgbà náà nígbà yẹn tí mò ń pariwo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá sórí péjì mi wọ́n mọ kọ́mẹ̀ntì màá mọ wò wọ́n pé ṣé àwọn tó ń là káyè lèmi kú ń bá sọ̀rọ̀ inú tí wọ́n mọ sọ rádaràdá wọ́n mọ sí gbogbo ẹ̀ wẹ́ ìjà mọ̀ gbọ́dọ̀ bàbá lọ. Powerful countries of the world. United Nations ò lè ṣe nǹkan kan ó ní ìgbà kan bá rí pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìlú pàtàkì in the world pé wọ́n ti dìde láti wá ràn wá lọ́wọ́ ó ní ìgbà yẹn pé ká dìde ká wá ràn wá lọ́wọ́ yẹn là ń ṣe ní abẹ́ tébù láti dé. ẹ já gbé sínú làákàyè gbọ́ tí bàbá ń sọ fàpèjúwe a ní àjọ ń ṣe ẹgbẹ́ mo wá fẹ́ gba àjọ ń ṣe ẹgbẹ́
àwa 50 la wà nínú ẹgbẹ́ àjọ èèkàn mi mo wá fẹ́ gba àjọ lọ́bì máwọn èèyàn lẹ́sẹ̀ káàkiri ẹjọ́ tó bá di pàdé tí ń bọ̀ kí wọ́n lè kájọ fún mi ó kéré jù ó tiẹ̀ kọ́kọ́ rí èèyàn 20 náà tí ó kọ́kọ́ ṣe kíni tí ó kọ́kọ́ ṣe ìgbìlẹ́yìn rẹ̀ irú ẹ̀ ni tí bàbá wa Bánjí Akíntóyè ń sọ ti kọ́kọ́ láwọn orílẹ̀-èdè kan tí wọ́n fọ́ gbàgbọ́ wá dé United Nations tí wọ́n tẹ́ bá fi lè rèsì ọ̀rọ̀ wa wọ́n fọ́ sí bíbẹ̀ ẹ̀kọ́ gbogbo ìwé tá a bá ń gbé lọ United Nations báyìí wọ́n kàn máa sùjú bí kan ẹ̀dùnú dustbin ní jáde kí ni wọ́n dáadáa tí wọ́n ń gbé ká nígbà tá a lé èèyàn ń bẹ̀ United Nations tó ṣe pé Fúlàní náà ní sojú Nàìjíríà ń bẹ̀ Fúlàní ní sojú ṣe é rò pé àwọn gọ̀ àwọn tí wọ́n ti kó wa tán ṣe é rò pé orí Fúlàní kú ẹ já máa bọ̀rọ̀ bàbá bọ̀. torí tá a bá gbé síta pé ìlú báyìí ló ràn wá lọ́wọ́ ìlú báyìí ló ràn wá lọ́wọ́ ìjọba Nàìjíríà lè dìde kó lọ́ máa accuse àwọn èèyàn pé wọ́n fẹ́ da Nàìjíríà. bẹ́ẹ̀ni. nítorí náà mo bẹ̀ yọ ẹ jẹ́ ká má máa sọ nǹkan tí ò jẹ́ òótọ́ mọ́ síta pé a ti ní kọ́ńtì tiwa ó ti yanjú àní ìrànlọ́wọ́ kan it is not true àti ìdí kọ́ńtì wa ṣùgbọ́n àdúrà tí mo ń gbà tí mo dẹ̀ ní ìgboyà níwájú Ọlọ́run ní pé àmà ní kọ́ńtì wa lọ́dún yìí. àmín àmín. when watch day yẹn wà lọ́wọ́ lọ Ọlọ́run bá ń gbé ìrànlọ́wọ́ dìde ká wò ó bí bẹ́ẹ̀ àwọn kọ́ńtì kan fẹ́ èmi tó ó tó time. ẹ jẹ́ àjọ owó tí bàbá wa Bánjí Akíntóyè sọ a máa ní orílẹ̀-èdè wa ní ọdún yìí ó kù oṣù 4 péré kí ọdún yìí ó parí ó sì kù bí oṣù 6 táàdì ìbò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n jẹ́ pé ìbò ààrẹ tí ó ní àpéjúwe ní orílẹ̀-èdè Nàìjíríà òun ni torí pé Fúlàní fa èèyàn lẹ̀ Ìgbò fa èèyàn lẹ̀ Yorùbá fa èèyàn lẹ̀ wọ́n bàbá wa ní pé a máa ní kọ́ńtì wa ní ọdún yìí mẹ́nu ṣùgbọ́n o when nígbà wo ọjọ́ wo wọ́n láwọn ọ̀mọ̀ ṣùgbọ́n ọdún yìí á ní orílẹ̀-èdè wa ẹ jẹ́ ká di èyàn mú ó kù oṣù 4 péré kí ọdún yìí kó parí oṣù 4 péré. ibi tá a ṣì wà báyìí ni pé wọ́n ní ká lọ kọ lẹ́tà sí gọ́ọ̀mẹ̀ntì kọ́ńtì tá a fẹ́ kúrò you are an educated nation àwọn èèyàn yín mọ̀wé ẹ̀ẹ́dẹ̀ ti sọ pé sùúrù àti peace lẹ́ máa fi sọ̀rọ̀ títí ẹ máa fi yanjú ẹ̀ therefore ẹ má gbé kàwọn fún ìjọba rẹ̀ kọ́ńtì ní don't hide it from the government go and write them a letter. bẹ́ẹ̀ ni gbogbo àná la rí lẹ́tà yẹn nígbà tí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè lẹ́tà ń jáde wọ́n ti kọ lẹ́tà sí ààrẹ Muhammadu Buhari àti ìgbọ́ èsì láti ẹnu iléeṣẹ́ ààrẹ pẹ̀tọ́ Yorùbá a fẹ́ lọ ṣùgbọ́n mò ń bọ̀. so we appreciate that. Daddy, àní kankan lè sọ lẹ́tà yẹn a sọ pé àti ní kọ́ńtì wa àfẹ́ yín mọ́ tá a bá sọ ní oko la fẹ́ dá sílẹ̀ yẹn o. ṣé ẹ gbọ́. àwọn àdìgbé wọn lọ máa àtàkì àwọn èèyàn wá dé o we cannot say that. nǹkan tá a sọ ní wípé ó tó táìmù àwa fẹ́ lọ ṣùgbọ́n àwa ń fẹ́ kẹjẹ kájọ lóko kájọ sọ kájọ negotiation nǹkan tá a kọ sínú lẹ́tà yẹn. a lè sọ wípé ìjọba ìbáyà là ń retí láti gbọ́ èsì látọ̀dọ̀ yìí. ẹ já wa máa wo ọ̀rọ̀ yìí bàbá wa láwọn ẹsẹ̀ kọ ọgbó aláìlá gbọ́ pé inú oṣù yìí náà ni wọ́n kọ lẹ́tà sí ààrẹ Muhammadu Buhari wọ́n ní tí àwọn orílẹ̀-èdè kan fáwọn ni pé ẹ lọ kọ lẹ́tà síjọba federal government ní pé ẹ̀yin ẹ̀yà báyẹn fẹ́ lọ ẹ wá wo gbogbo drama tó ti ń ṣẹlẹ̀ láti ìjọ yìí a ti kọ̀wé sí United Nations o a ti kọ̀wé sí kinní kan táwọn mọ̀ sọ fún pé irọ́ ni wọ́n ń pa ariwo kọ́lé yẹn fi ń gba òmìnira àìmọye àwọn orílẹ̀-èdè Scotland ń bẹ lẹ́nu rẹ̀ ṣé Catalonia kọ́ ni brọ́dà mi yẹn kọ́ ni Mayowa ní Spain àwọn náà ti wà lẹ́nu ẹ̀ tipẹ́ àìmọye báńbáńbáńbá tí wọ́n ì rí gbà 40 ọdún ti lọ lórí tiwọn ní Spain tí wọ́n ì tí ì rí gbà ẹ wá wá ẹsẹ̀ kọ lẹ́tà báyìí bàbá Bánjí Akíntóyè ní pé ọdún ìlà àgbà léè tèmi ààrẹ òpìtàn ìgbìmọ̀sọ̀ mi èyí tàyàn kò lè bọ́ sí lọ́dún yìí ṣùgbọ́n á gba òmìnira á kúrò lábẹ́ ìjọba Nàìjíríà
historian lèmi tí mo dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Gbogbo ibi tó yẹ ká ti rí green light àti àìrí tó. Àwọn èèyàn ṣiṣẹ́ ń ta, wọ́n ṣiṣẹ́ nínú àìrí tó. Ilẹ̀ Yorùbá ọwọ́ àwọn kan ló wà, àwọn olóṣèlú wa wọn è ṣe nǹkan kan. Kéèyàn forí lulẹ̀, kéèyàn pàyà rẹ̀. Bí àwọn olóṣèlú wa ńlẹ̀ Yorùbá ò bá lọ́wọ́ sí nǹkan kan kò lè ṣe. Ìwà lè sọ tó bá dogun o, àṣìbẹ́ lọ́hùn ogun. Sẹ́nìkan lágbára ju gómìnà stéètì lọ, ẹnìkan lágbára ju local government chairman local government ẹ̀ lọ, ẹnìkan lágbára ju àwọn mínísítà àwọn ọ̀nàrẹ́bù wa lọ tí wọ́n bẹ́nu ìṣèjọba l'Àbújá. Nígbà tá a bá rí ibi tó ọwọ́ àwọn eléyìí wà tẹ́sẹ̀ tí wọ́n wà ìlà tó lè mọ ibi tá à ń lọ. Ṣèbáwọn àti ń pera wọn ní Afẹ́nifẹ́re, bàbá wa Ayọ̀ Adébánjọ ṣèbó tí ń pariwo tòbí ló ń ṣe tòbí ló ń ṣe, ṣèbó ń lọ gba Òbí lálejò tí ń sọ pé Ìbò lọ́kàn Òbí lọ́kàn. Ó mọ̀ ṣe o, àgbàlagbà lẹ́jẹ́ o, níbú yín o, àmì ẹ̀sáyé eré wọ́n ti ń pè yín pé ẹ sojúlówó ọmọ Yorùbá, pé apá kan Yorùbá apá kan Ìbò ní ẹ sì fi wá yín hàn náà lásìkò yìí tí nǹkan rí báyìí tá à ń ronú ká bọ́ lóko ẹrú. Gbogbo òṣòro tó dé bálẹ̀ Yorùbá pátá Ìbò ni ẹ lọ wo gbogbo Lagos Island wọ́n ti fẹ́ rà tán. Nígbà tí Bọ́lá Ahmed kọ́ ọjà Awólọ́wọ̀ ní babalóòsà mi wà lẹ́kọ̀ọ́ nígbà wọ́n kọ́ ọjà, wọ́n ti ọjà yìí pa fún odidi ọdún 7 nígbà àwọn Yorùbá ọ̀gbá. Tinubu ní láyé ẹ lọ béèrè tán, ẹ láàárẹ̀ òpìtàn parọ́ pé ẹ má fún ọjà yìí ṣe àwọn Yorùbá náà ní kọ́gbà. Ṣèbáwọn àwọn alága local government yìí ni wọ́n àpà wá ń fún àwọn Ìbò ní ìṣẹ́ ọlọ́wọ́ ọjà Awólọ́wọ̀ tí Barrister ti ń kọrin ìgbà ìyá mi ń tọ́ta lọ́jà Awólọ́wọ̀ tagúsí tàgúrè ẹnìkan ò rí mi. Ọjà Awólọ́wọ̀ ní babalóòsà ní Mùsìn náà ni babalóòsà tá ń pè lólóòsà iná ni ẹ lọ àwọn olóńbẹ̀ẹ́bẹ̀ ní ìsìn àwọn Ìbò ni. Bẹ́ẹ̀ bá dé gbogbo ibikíbi Ìbò ti gba gbogbo ibẹ̀ tán. Mọ̀ ń bá brọ́dà mi kan sọ̀rọ̀ láti UK, wọ́n ní ládùúgbò àwọn ní Ring Road, wọ́n ní Ìbò kan ìlọ́wà ní ọ̀dọ̀ àwọn nísìnyí báyìí gbogbo ilé ibẹ̀ wọ́n ti fẹ́ rà tán. Gbogbo ibikíbi báyìí Ìbò ni wọ́n sì ń gbowó lẹ̀. Ìdí tó ṣe pé báǹkì wọn iná tí mo kọ báǹkì wọn tó gbajúmọ̀ wọ́n ń pọ́ǹpù owó fún wọn, wọ́n ń rí owó yá, wọ́n ń rówó gbé wọn bá ti Yorùbá kan lọ́ fẹ́ tàbí ara tí wọ́n fi báǹkì ń ṣe nu wọ́n rà. Báǹkì tọ́yọ̀ ọmọ Yorùbá ni ṣèbí jìbìtì lẹ fi ń lù, kí lẹ fi ṣe fúnlẹ̀ Yorùbá, kí lẹ fi ṣe. Wọ́n gbèrú fún Ìbò ń rà. A sì pariwo fẹ́yìn gómìnà wa, ẹ jorí burúkú yẹ̀yìn gómìnà wa, ẹ ṣòfin ẹ má talẹ̀ fájòjì mọ́. Wọ́n ralẹ̀ ni wọ́n ralẹ̀ ni wọ́n list ẹ̀ ní 50 years ìníkẹ́ fi máa list ẹ̀ fún wọn. Ìjọba lágbára ṣùgbọ́n gbogbo ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ yín náà tẹ́ ń pera yín gómìnà tẹ́ ń pera yín lólóṣèlú ẹlòmíì ò prepare kankan làákàyè ò sí empty headed ní yín akẹ́sàfẹ́ lọ bẹ̀ ká lọ ṣe fáàrí ọdún 4 ọdún 8 náà ni. Ìjọba lágbára ẹgbẹ́ àsùnwọ̀n owó lẹ̀ fáwọn èèyàn, ẹgbẹ́ àwọn èèyàn dókòwò, gbogbo àwọn ilé ẹjọ́ tí wọ́n fẹ́ tà igbá kan ni ẹ lágbára kẹ́ ẹ gbówó fáwọn èèyàn. Ìwọ́ra bíi fàpèjúwe nígbà wọ́n dáná sun láyé June 12 tí wọ́n dáná sun géètì, wọ́n wá fẹ́ ta ibẹ̀ Ìbò lọ́wọ́ kọ́ yọjú pò ń fẹ́ rà. Bàbá yìí ti di àgbóyè Ìbàdàn ní ìsìn Hamidu Ajibade fi ní complex ní géètì. Àwọn Ìbàdàn wá yarí pé láíláí Ìbò ní wá ra nǹkan sí àárín gbogbo Ìbàdàn, ṣebí gbogbo Ìwó ròdù ní Ìbò ti rà tán lónìí. Sáwọn bàbá náà ti wá kú tán táyìn bàbá tòní òfin wá nílà káyè mọ́. Gbogbo àwọn táwọn wí náà wọ́n ti wá di àgbóyè Ìbàdàn lónìí o, táwa arófin kan ṣe sí i. Agbọ́gbọ́n wọn fẹ́ joyè láàfin Olúbàdàn, wọ́n lọ ń julé Olúbàdàn lóko, ẹ̀yìn ò ṣe kínní àṣà Ìbàdàn ni. Béèyàn bá ṣe eré wọn ọkọrin kì í, béèyàn bá ṣe eré wọn ó jù lóko, kìí ṣe èyí ò ṣe kínní wọ́n máa ń julé olóyè lóko. Ìdàkọ àwọn ọbaálẹ̀ Ìbàdàn, Olúbàdàn ni o, olórí Ìbàdàn ni o, Balógun Ìbàdàn ni o, ìkàkọyà àwọn tí wọ́n ti lẹ́lé wọn lóko tí wọ́n kọrin bú. Níwájú kìíní ni pé ká ṣayé eré àìwáyé ká má lárùn kan lára ìjà gbóró làrùn Ìbàdàn, kò sì sí tọ́ba kan ó ṣe bẹ́ẹ̀ bá ju ààfin ọba kan lóko Ìbàdàn, kò sí tó ṣe ó fi ṣoṣù ó fi kíra ni tó rárùn Ìbàdàn ni àṣà Ìbàdàn ni.
nígbà Ìbàdàn bá ṣe òkè Ìbàdàn tán wọ́n ó tó wá ṣe òkè Ìbàdàn kejì wá lólórin ọ̀tẹ̀ olórin èébú Ìbàdàn káì inú kájọ bàbá wa Ayọ̀ Adébánjọ ẹ wá ń sọ yìí pé Ìgbò lọ́kàn Ìgbò tó wá tó kàn Peter Obi lọ́kàn ọmọ ẹni èsèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì gbogbo ayé ní pariwo kí ni Tinubu ṣe fún yín gan ní pàtó ẹ jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ ó wá jẹ́ nǹkan tó bani nínú jẹ́ ẹgbẹ́ tá a lá gbé kalẹ̀ láti jà fún ilẹ̀ Yorùbá kò sí tọ́ka Afẹ́nifẹ́re pẹ̀lú ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Haúsá tí kì í bá ṣe àwọn àgbà oníjẹkújẹ tí ń bẹ́ńbẹ́ kí ló kan Afẹ́nifẹ́re pẹ̀lú ọ̀rọ̀ Haúsá ọ̀tọ̀rọ̀ Ìgbò ìjọ wo lẹ gbọ́ kí àwọn Àrẹwà kí wọ́n wá lóde Yorùbá rí láíláí èèwọ̀ níjọ́ wo lẹ gbọ́ pé Ìgbò kí wọ́n wá lóde Yorùbá rí láyé ẹ̀yin àgbà àyọ oníjẹkújẹ yìí ni Afẹ́nifẹ́re ẹgbẹ́ ta ilé ẹgbẹ́ ńlẹ̀ fúnlẹ̀ Yorùbá lọ́wọ́ adigbẹ́ ilẹ̀ wa ń gbẹnu sọ fún Ìgbò ilẹ̀ wa mọ̀ pé Ìgbò ní ọ̀rọ̀ kankan ẹ já gbénu làákàyè Yorùbá ìwúwà báyìí ọ̀tá méjì tó fojú hàn ní Yorùbá ní ọ̀tá àkọ́kọ́ ọ̀tá tó burú jù ní Ìgbò wọ́n sì ti wà ní gbogbo ìlú wa wọ́n ti wà gbogbo ẹ̀yin ọba gbogbo ẹ̀yin gómìnà gbogbo ẹ̀yin aláṣẹ tí wọ́n ń ta ilé agboolé tí wọ́n ń ta gbogbo ilẹ̀ fáwọn Ìgbò tí wọ́n ti gba gbogbo ilẹ̀ tán rojọ́ àwọn ọmọ yóò jórí burúkú yà ọ̀tá ẹ̀kejì làwọn Fúlàní ti ń bẹ́nu gbó Ìgbò ń bẹ láàrin ìlú Fúlàní ń bẹ́nu gbó níjọ Ìgbò bá kó bọ̀ tí wọ́n kó pamọ́ jáde tí wọ́n ń pa wá láàrin ìlú tá a bá fẹ́ sáwọ́ gbó Fúlàní ọmọ fìbọn dá wa padà lọ bá wọn tí Fúlàní bá sì ń pa wá bọ̀ láti ẹ̀yìn odi ìlú Ìgbò náà ọmọ fìbọn pa wá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ àwọn tí wọ́n mú ní lẹ́ńkì lórúkọ ẹ̀ ní Ìjẹ̀bú Òde wọ́n tilẹ̀ Delta wá wọ́n wá jàre olè níjẹ̀bú Òde nígbà tí ò sófin la fi ní ká padà sí regional system ó kálukú kẹ̀lé wọlé Yorùbá ó kóra wọn nu tírélà Ìgbò náà ó kóra wọn wá wí lẹ́kọ̀ọ́ wí nìbàdàn wí níbikíbi kò wọn kálukú ń wọ̀ ló bó ṣe wù wọ́n ṣé báwọn bàbá wa ṣe ń lò lónù ṣé èèyàn Europe síra wọn tẹ́jọ múlẹ̀ tira wọn ṣé èèyàn kàn lè jáwọ́ ìlú kan ní Europe sẹ́bẹ̀sẹ̀ ń lò lúnù sẹ́bẹ̀sẹ̀ ń ṣèlú lẹ́yìn tàgbà tò ní ṣe jórí burúkú yà ẹ̀yin bàbá tẹ́ ẹ sọ pé Peter Obi lọ́kàn kí wọ́n tó kó Ìgbò wá àbí ṣebí wọ́n sọ báwọn làwọn lè kó nígbà báyà wọ́n láwọn làwọn ní Ìbàdàn wọ́n láwọn làwọn lọ́yọ́ náà kọ̀tán yín ní ànákọ́ làwọn ọmọ Niger Delta kó bọ́ jáde pé kí ni ń jẹ́ bẹ́ẹ̀ ẹ bá lè fẹ́ nìkan sẹ́tẹ̀ ẹ bá fi lè fáwọn aṣíwájú àwọn ọ̀pára wọn tán Ìgbò ò lépo alépo nílẹ̀ Yorùbá alépo ní Delta nígbà wọn fẹ́ yan àwọn dàrẹ́tọ̀ tẹ́lẹ̀ àwọn ti sọ NNPC di aládàáni Fúlàní 7 Ìgbò 2 Yorùbá kan Delta àwọn Delta kan ṣètìrí nǹkan Ìgbò tí ò lépo wọn fún 2 wọ́n wá fún Yorùbá àti Delta wọ́n gbogbo north wọ́n fún wọn 7 south east ilẹ̀ Ìgbò tí wọn ò lépo wọ́n fún wọn 2 south àwọn Delta ìjọ gbogbo wọ́n fún wọn ní ẹyọ kan south west wọ́n fọwọ́ náà lẹ́yọ kan alépo lẹ́kọ̀ọ́ epo wà l'Ógùn state epo wà l'Ondo epo wà ní Edo epo àwọn Niger Delta wọ́n ṣe pé wọ́n rí nìyí ara tiwa ni wọ́n fún wa lẹ́yọ kọ̀ọ̀kan so àwọn 9 tẹ́ bá wá fẹ́ sọ̀rọ̀ Delta àti Yorùbá èèyàn 2 Ìgbò èèyàn 2 ti Ìgbò tí ò lépo ẹsìn orí yìí sì tún kú náà ká sì tún tẹ̀lé Ìgbò orí tí wọ́n ò kú o ká tún tẹ̀lé Ìgbò tí ń jẹ sàárà ìtọ́ yẹ kó jáde lẹ́nu Afẹ́nifẹ́re tí bàbá wa Ayọ̀ Adébánjọ ń pera wọn lólórí Afẹ́nifẹ́re ni wípé ìwà ìkàtẹ́wù fún wa nílẹ̀ Yorùbá ó ti tó ìtẹ́mi rò pọ̀ yẹ kó jáde bàbá wa Ayọ̀ Adébánjọ ṣáà mọ̀ pé gbogbo landmark Enugu state ìpínlẹ̀ Enugu ṣáà mọ̀ pé 7,161 ní landmark wọn 7,161
ní square kilometre wọn. ẹ wá já wo Abia jẹ́ 6,320. Anambra ó jẹ́ 4,844. Ebonyi ó jẹ́ 5,670. Imo ó jẹ́ 5,530. gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìpínlẹ̀ wọn márààrún ìnílẹ̀ Yíbò ẹgbẹ́ dìde nìkan náà sọ nínú àwọn Yíbò gbà kan yí pé àwọn nìkan làwọn ní state ìpínlẹ̀ márùn-ún, àwọn tó ní 7, àwọn tó ní 6. Mo ní Ọlọ́run mo ṣàánú ẹbí wọn wá ní bí ìbáṣẹ̀ bí bàbá wa wó lọ́wọ́ ká ti jókòó lórí burúkú ọmọ kórí burúkú ẹ̀ lọ káwọn ó sì kórìíre wa dúró kọ̀tán àṣà àṣepọ̀ ní ìlókó bá wa. gbogbo ilẹ̀ Ìgbò lápátápátá wọ́n jẹ́ 29,525 ẹni square kilometre wọn ilẹ̀ wọn. gbogbo ilẹ̀ Ìgbò wọ́n jẹ́ 29,525. ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan tí Ìbàdàn tèmi wà tó jólùlù rẹ̀ wọ́n jẹ́ 28,454. wọ́n pín ẹni tó ní ilẹ̀ 29,000 wọ́n pín sí 5. ẹni tó nílẹ̀ 28,000 ó nìkan. èyí ò ní wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní ìsìn ìpínlẹ̀ 3 míì àbí 4 míì gbọ́dọ̀ jáde lára ìpínlẹ̀ Ọ̀yọ́. bàbá wa Ayọ̀ Adébánjọ rí eléyìí wọn ò gbéwò eléyìí sí yín wájú. bàbá wa Ayọ̀ Adébánjọ ẹsẹ̀ tí ọ̀dà o sáfẹ́nifẹ́re o afẹ́nifẹ́bi nìyẹn o èmi ò yọ̀rọ̀ ibi tọ́rọ̀ dé ẹja mọ̀ ta Yorùbá ẹja mọ̀ rẹ Yorùbá torí pé bàbá wí lónìí ọba dọ̀la ní kẹ́ ẹ mọ́ sàtìlẹ́yìn fún ẹni tó bá wù yìí ẹ mọ́ kó Yorùbá Yorùbá wò lẹ́tẹ̀ fẹ́ kó lóko ẹrú nítorí ẹ ti ń pariwo ní pólíbùtù yìí Bọ́lá Ahmed Tinubu tọ́lọ́mbá ládìbò lọ́dún síbọ̀ yọ ọ́nà yín mọ́ bẹ́ẹ̀ ẹ jáde pólíbùtù yìí Tinubu ọ̀nà yín mọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ rò pé ní Yorùbá ti kú. ẹ mọ̀ pé Ìgbò ẹ ti fọkàn sí pé Ìgbò pọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n jorí burúkú yà tá a ti múra lẹ̀. ọmọ Ìgbò kan lánàá ó wọ aṣọ afgha ó ṣe gbogbo ẹ̀ mo ní inú aṣọ tí yín lẹ́yìn wọ̀ bí tẹ̀yìn yẹn yìí o adámọ̀ tẹ́ ń wọ aṣọ Peter Obi mo ní ìjáwá tó bẹ́ẹ̀ wọ aṣọ Tinubu nílẹ̀ Ìgbò bí. mo wá sọ fún mo wá lo Yorùbá fún mo ní èèyàn làwa àwa èéṣẹ́ ẹranko àwa rí ọtọ́ wọ̀ èèyàn ni wá àwa èéṣẹ́ ẹranko a máa múra lẹ́dìgbà election. wọ́n mọ̀ pé Yorùbá àwa la ní ète àwa la sì ní jàngbọ̀n. ìpínlẹ̀ Kwara lásán 36,824 ní ìnísàrè ilẹ̀ wọn 36,824. ìpínlẹ̀ Kwara wọ́n ní ìjọba ìbílẹ̀ 16. ẹ wá lọ wo gbogbo local government tí ń bẹ nílẹ̀ Ìgbò ẹ lọ wo gbogbo local government tí ń bẹ nílẹ̀ Ìgbò 16 local government ládùúrú ilẹ̀ yìí 16 local government ní Kwara ní. nínú 16 local government àwọn Yorùbá mọ́ńbélé a ní 12 local government. mẹ́rin ni èsè ti wá ń bẹ̀ àwọn tó ti bọ́ sáwọn àwọn Bàrùbá. mẹ́rin ni èsè ti wá ń bẹ̀ tí èsè ti wá. ìtọ́jà jẹ́ kí ìpínlẹ̀ Kwara ó tóbi gbogbo ilẹ̀ tí ń bẹ lábẹ́ Aláàfin Ọ̀yọ́ ń jọun ìní Kwara ni wọ́n gbà sábẹ́ ọ̀rọ̀ bòmí ìlẹ́yìn inú ilẹ̀ Ìgbò nù ilẹ̀ Ìgbò tí ó yẹ kí wọ́n ní ju stéètì kan lọ wọ́n fún wọn ní stéètì 5. wọ́n fún wọn ní stéètì 5 ilẹ̀ Ìgbò tí ó yẹ kó ju ní stéètì kan lọ. bàbá wa Ayọ̀ Adébánjọ gẹ́gẹ́ bí Afẹ́nifẹ́re ìjọ wo lẹ gbé ìgbésẹ̀ lórí eléyìí rí? ẹ ti gbowó lọ́wọ́ Peter Obi ìjọ tí ẹ̀yin àti Tinubu mọ̀ pàdé bẹ́ẹ̀ mọ̀ ṣe ń ṣe sí Tinubu jọ̀ mọ̀ ní owó tí Tinubu ti fún yín ti tán àbí gbogbo ẹ̀ lákó rí fídíò ọ̀rọ̀ tí ìtò sọ á sì sọ lódidi gbogbo yín náà ìtẹ́ ẹsẹ̀ nígbà yí àwọn bàbá àtàná gbogbo ẹ̀ náà ní bẹ ìtàn sọ kí ìtàn sọ ẹ fẹ́ kó wa wọgbó lọ ẹ fẹ́ kó wa wọgbó lọ. Ìgbò ta ló dáká kìnnáàpù èèyàn ilẹ̀ Nàìjíríà kìí sàwọn Ìgbò
amrobi ta ló dálẹ̀ kì í ṣe Yíbò. Gbogbo orílẹ̀-èdè gbogbo Africa country tó bá lọ káàkiri àgbáyé, Nàìjíríà nìkan wọ́n ti dá wa mọ̀ yìí pé Yíbò ní, Fúlàní ní, Haúsá ní, Yorùbá ní. Torí nígbà tí wọ́n gbà wọ́n ń bà wá ló kọjá Yorùbá náà sọ pé rárá o, Yorùbá làwa o, àwọn Yíbò ló. 419 gbogbo nǹkan tí ọ̀dà ta ló kó dé. Ìran Yíbò sì ń pààyàn, wọ́n ń jẹ́ èèyàn dòní olónìí. Dàrú aláàárọ̀ bí mo ṣe sọ sẹ́lẹ̀ mọ̀ àbórújú. Ìran Yíbò sì ń pààyàn. Sẹ́wọ̀n àwọn orí tí wọ́n yan wọn ò sọ ẹ̀ lójú lórí Facebook. Ẹ wo bí ẹ ṣe pa obìnrin tí wọ́n pa. Wọ́n sì dúyàn lọ́rùn, wọ́n fa ọyàn ẹ̀, wọ́n tó fọ́ ojú ara rẹ̀, wọ́n dúyàn live. Gbogbo aláṣìwò àgbọ̀n kankan dọ̀la lórí rẹ̀, àgbọ̀n kankan dọ̀la. Ẹbí gbogbo kòtò tí wọ́n pa àwọn èèyàn sí, tí wọ́n dú àwọn èèyàn sí, iná ẹ̀ lárí ẹwọ́ kòtò tí wọ́n gbẹ́ tí wọ́n ń pa àwọn èèyàn sí nílẹ̀ Yíbò. Tí Ayọ̀ Adébánjọ, àwọn apààyàn táyọ̀ Adébánjọ fẹ́ lọ kó yín bánú o. Ayọ̀ Adébánjọ, àwọn apààyàn tó fẹ́ lọ kó ìran tèmi bánú. Ìran tèmi á máa pààyàn báwọn. A sọ pé Yorùbá náà bọ́ nínú iṣẹ́ ẹbú, àmọ́ Yorùbá máa ní òru là ń ṣèkà. Ṣèbí wọ́n pa ìbáwọn èèyàn fi orò lásán ni wọ́n pa wọ́n ní wàhálà ṣẹlẹ̀ dẹ́ti kó èèyàn 9. O ò lè ṣe bí nílẹ̀ Yorùbá bí kí lorúkọ Ramona Adédoyin tó ní yunifásitì tó ní pólì tó ní gbátọ́láwo bó ṣe kàǹkà tó oṣù kẹwàá ní máa ń lò lọ láti mọ́lé. Ó ti di oṣù mẹ́wàá báyìí tó ti lò láti mọ́lé látọdún tó lọ tó ń gbẹ́jọ́ rẹ̀. Ó ti di oṣù mẹ́wàá tó lò. Bí bọ́ wá náwó sí bọ́ bọ́m̀bẹ̀ bọ́lọ̀ ní kó má bọ́m̀bẹ̀ bí ó jẹ̀yà láyé tí ó tún jẹ̀yà nínú sàárè bọ́lọ̀ wọn bá kẹ láyé tọ́lọ̀ wọn kẹ nínú sàárè pé wọ́n ti ẹ̀ fi ẹ̀sùn kàn. Yorùbá jẹ́wọ́ yí pé kéèyàn kàǹkà kò ní pé kí a má fi òfin gbé. Nígbà wọn pa Timothy Adégòkè, Ayọ̀ Adébánjọ, Afẹ́nifẹ́re mọ̀ ní èrú wò sí nílẹ̀ ara ilẹ̀ Yorùbá sọ̀rọ̀ ọ̀wá ní Yíbò lọ́kàn. Yíbò ní ti kan Yíbò, kí ni Yíbò ní tí fi ń kàn wọ́n nílẹ̀ Yorùbá? Kí ni Yíbò ní? Bá a ṣe ṣe tó nígbà àyà ń jẹ wọ́n, akẹ́ wọn, adásọ̀rọ̀ wọn, agbà wọn láyè. Yíbò ò ní ro dáadáa ro lẹ̀ Yorùbá. Mr. Ayọ̀ Adébánjọ wá gbọ́ fídíò yìí. Mr. Ayọ̀ Adébánjọ wá wo fídíò yìí. Mr. Ayọ̀ Adébánjọ wo fídíò yìí kò gbọ́ nǹkan. Mo fẹ́ kí Mr. Ayọ̀ Adébánjọ wo fídíò yìí ni. Torí ó dàbí pé ní bára wa ṣeré mọ́ báyìí. What's it going now? No going back. I told them the thing is like before. You come, you shoot, you go. And commission of inquiry, this, that. Anywhere you see someone Olu, you attack him. So Mr. Ayọ̀ Adébánjọ bumped down. Mad people everywhere. The caller on the line, can you hear me? Ẹ̀gbọ́n kan wọ́n ní wọ́n pa Sanwó-Olú nílùú Èkó náà. Ó ní wọ́n bà òtẹ́ẹ̀lì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu jẹ́, wọ́n sì lọ bàjẹ́. Gbogbo mọ́tò bí a ti lóyìnbó. Ẹ̀gbọ́n kan ẹni tí wọ́n jẹ́ tí wọ́n múnú alọ Mr. Ayọ̀ Adébánjọ gbọ́ ṣùgbọ́n wọn náà lọ́mọ ọlọ́mọ Ayọ̀ Adébánjọ sí Yorùbá náà ni wọ́n sì gbéra rẹ̀. Amazing stuff. Yes, sir. So, sir, the protest in Oyibo today was something else. I know. We walk all the way from Oyibo to. Mo fẹ́ ṣe fídíò láyé ètò ìdájọ́ tó lè rí. That's why it's Oyibo. Ṣẹ̀gbọ́n nǹkan wọ́n lá kí wọ́n àwọn làwọn ní òyìnbó Obibo. If the police moves, you move them. You know, that's what they used to say to us before. If you move, I move you. If the police tries anything, get hold of them, kill them, and burn them in the police station. That is the price they're going to pay. Anywhere they kill somebody, every police station around there should be burnt down to the ground. Every police person caught in the police station should be killed. They're zoo animals. They think they can intimidate us like before. This is generation 2020. This generation cannot take any rubbish anymore. Enough is enough. And there is no going back. The caller on the line, can you hear me? Obi was rocking. Can you hear me? Yeah, good evening, sir. Thank you very much. Good evening. I was told that Ifo Imota
the man that led the troops TVC tó jẹ́ ti aṣáájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lọ ọbẹ̀ wọ́n dáná sun láwọn Ìgbò. Okay, we shall find him. People should find this man, get his picture and that of his children. Find it immediately, please, so he will know what it means to lose a loved one. Please go ahead. Where are you calling us from? All right, I'm calling from Ikeja, precisely, sir. From Ikeja. What is happening in Ikeja right now? Please tell us. The Allen have been blocked since morning. I was there live. It has blocked since morning. I left in there around that kind 7:30. And secondly, we didn't have any attack whatsoever. In fact, our voice was one. And secondly, the NSAS of 18, the strategy the federal government want to use, they're going to tell you they end those SARS and they're going to send those SARS to start robbing people, and they will turn around to say, you people are the one that asked us to stop SARS. So stopping SARS is not even the end. ẹ̀yin náà ẹ wo nǹkan ìlàgbọ́n àwọn Ìgbò nù nílẹ̀ Yorùbá tiwa àbí Ìgbò kan nílẹ̀ Yorùbá tiwa kí wọ́n pa Sanwó-Olú odidi gómìnà ìpínlẹ̀ Èkó ẹ̀pá, kí wọ́n pa Tinubu, kí wọ́n bà nǹkan Tinubu jẹ́. ṣé wọ́n Ìgbò ẹ̀sẹ̀ ń ṣe tẹ́lẹ̀? bẹ́ẹ̀ bá ní ṣọ́ọ̀bù tí Ìgbò bá ní ṣọ́ọ̀bù mi tẹ́ wà, àwọn ni wọ́n jà ṣọ́ọ̀bù yín, wọ́n lọ rọ́ọ̀bù, wọ́n pa Yorùbá. ìgbà tẹ́ bá fi rí gbogbo ọjà yẹn, gbogbo ọjà tí Ìgbò yìí tà tẹ́lẹ̀ ńlẹ̀ Yorùbá wọ́n ti ń tà. nígbà ẹ lọ sí gbogbo Òwòròdù, àwọn wọn ń ta rin táìsì, gbogbo nǹkan building materials Ìgbò ní ń tà. ṣé Ìgbò ń ta gbogbo ẹ̀ tẹ́lẹ̀? a sì lajúlẹ̀. Mr. Ayọ̀ Adébánjọ ó sì ní ká tẹ̀lé Ìgbò ká fi Tinubu lẹ̀. ṣe rí i pé nǹkan ń ṣe ọpọlọ náà. ọ̀rọ̀ ti kúrò lọ́rọ̀ kìíní o, ọ̀rọ̀ ti kúrò ká bára wa sòdodo ọ̀rọ̀ ni. torí pé tẹ́ ẹ bá pera yín ní Afẹ́nifẹ́re, sọ fẹ́ Yorùbá fúnre. à ń pariwo bó Yorùbá ó ṣe bọ́ lóko ẹrú mú àwa pé ẹ̀yìn táwọn sọ fún Tinubu ni wípé kó gba orílẹ̀-èdè Yorùbá. ó ṣe pariwo Ọbásanjọ́, ṣé Tinubu gómìnà stéètì ìní ọgbà òmìnira, ìní ọgbà Yorùbá kò lẹ́kùn. ṣé gómìnà ṣèbọ̀ Ọbásanjọ́ ni president ńgbà náà? ṣé èso Ọbásanjọ́ ló yí gbogbo òbó lẹ̀ Yorùbá tó gbé fún PDP? ẹ ti gbàgbé Mr. Ayọ̀ Adébánjọ, ẹ ti gbàgbé èèyàn. ṣèbí Tinubu lọ́wọ́ àpà wá dúró tó gbé ẹgbẹ́ mi ìkalẹ̀ tó wá gba gbogbo lẹ̀ Yorùbá padà. èyí tó tún jọmọ tí ò ti sí nínú ẹgbẹ́ rẹ̀, sẹ́nétọ̀ Rashidi Ládọjà Ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, tí wọ́n yọ Tinubu dúró tì í, wọ́n tún gbà padà. nígbà tí Tinubu wá sí Ìbàdàn, ìgbà tó wọn àti sẹ́nétọ̀ Rashidi Ládọjà ẹ wo bẹ́ẹ̀ ṣe dìmọ́ra wọn tómi ń jáde lójú bàbá. ọ̀nà tí olóore ni òbí wọn bá yọ Ládọjà gbẹ̀ngbà náà, yóò sì wà nínú ìtàn pé wọ́n yọ, ṣùgbọ́n ó wà nínú ìtàn pé wọ́n yọ, ó lọ ilé ẹjọ́ ó sì padà. kí ni Tinubu ṣe fún yín? tí Tinubu bá ṣẹ̀ yín, irú ẹ̀ṣẹ̀ wo ni Tinubu ṣẹ̀ tó lóṣèlú kan ọ̀sẹ̀ nílẹ̀ Yorùbá? Àbáṣà kú, ọdọọdún ni wọ́n ṣà ń gbowó, owó Àbáṣà ń wọlé. sábàṣà nìkan ló kówó ńlẹ̀ Haúsá, sábàṣà nìkan ló kówó, òkú nìkan ló jẹ̀bi. gbogbo àwọn olè, gbogbo àwọn Babangida kọ́ wọ́n ń bẹ láyé o, àwọn Abdulsalami ò sí láyé. àbáwọn gbà wọn Ọbásanjọ́ ní àwọn òkú. kí ló kù mọ́ k'Ọbásanjọ́ tó dé látẹ̀wọ̀n? ìwòlẹ̀ olóṣèlú ń kówó náà ni. èwo ló gbádùn nù wọn? èwo ló gbádùn nù gbogbo olóṣèlú? ẹ bá ní Tinubu ọ̀dà ẹfà kan lẹ̀, Peter Obi lọ́dà àbí? ṣèbí Peter Obi ṣe gómìnà Anambra, ẹ wá tọ́ka sí ti Peter Obi ṣe. ẹ jẹ́ ká gbé Èkó hàn yín, ẹ ní kí Peter Obi ó gbé Anambra wá, ká gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. àwọn ò fi Èkó hàn, ṣèbí kò lẹ́yìn náà ń gbé yìí. ẹ lọ gbé Anambra, bí wọn bá ti ní ìfìfẹ́ já ọrùn yín dànù, ọ̀nà gọmẹ̀ ọ̀pá yín dànù nípakúpa. ṣèbí kò lẹ́ ń gbé wọn, àbí ọ̀nà gọmẹ̀ pa yín lẹ́kọ̀ọ́, ọ̀nà gọmẹ̀ ní ọ̀pá yín Anambra ẹ lọ bẹ̀. ẹ já gbé ẹgbẹ́ Anambra wá, kí Peter Obi ó gbé Anambra wá, kí Tinubu ó gbé Èkó wá. ẹ já gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ìmọ̀ fi sọ pé ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tí bàbá wa bá ń jẹ́ Akíntóyè aṣíwájú nù, ó ń jà fún Yorùbá nation, kò sì fojú kéré ọmọ rẹ̀. ní tí bàbá sọ ni pé irú ọpọlọ tí Tinubu ní wàá lò fún wa nílẹ̀ Yorùbá. bàbá ní pé ó ṣe débi táwa ẹ̀gbọ́n ò ṣe dé rí. Tinubu bírèkì rẹ́kọ̀dù, Awólọ́wọ̀ ó ti bírèkì rẹ́kọ̀dù Awólọ́wọ̀.
fún ìgbà àkọ́kọ́ a bá ìjọba òkè ṣiṣẹ́ a sì ṣe àtìlẹ́yìn a lo mathematics wa ó sì jẹ ọjẹ nígbà ayé Jonathan ṣèbáwọn yíbò wọn gbàjọba ta ló gbàjọba ayé Jonathan sì jẹbi yíbò ni Jonathan yẹn ṣe yíbò kí ni Jonathan débẹ̀ gbogbo àwọn yíbò wọn kóra wọn sínú ìjọba rẹ̀ ilé Buhari náà wá délò náà ṣe ó lé wọn dànù ó gbá wọn Fúlàní tiẹ̀ bẹ́ẹ̀ Ọbásanjọ́ ṣe tiẹ̀ ó mú gbogbo àwọn ẹ̀yà àtẹ̀ntí ò ṣe ọmọ olóṣèlú rẹ̀ ó mú nínú APGA ó mú nínú AD ó mú nínú gbá PDP ANPP ó kó gbogbo wọn bẹ̀ pé wá gbogbo wa náà lájọ jìyà òṣèlú ọyẹ mọ́ bọ̀ ìjọba àjùmọ̀ṣe ìní Ọbásanjọ́ ṣe ṣèbí Jonathan ló dá gbogbo ẹ̀rú pẹ̀lú àwọn Yíbò ẹ lọ nígbà ayé Jonathan second minister kan wọ́n fún Yorùbá nǹkan mọ́ fún Yorùbá ń gbà náà àwa làmọ́ tí ń ṣẹlẹ̀. ṣebí Tinubu ló mú Kẹ́mi Adéọ̀sùn wá nígbà ẹ sì fi ọ̀tẹ̀ àtàbòsí tẹ́ ẹ fi lé Kẹ́mi Adéọ̀sùn dànù ìbẹ́ rí bí náírà ṣe rí ẹ rí bówó Nàìjíríà ti bàjẹ́ nígbà dọ́là lóṣù tọ́lọ́lọ́n ó di 730 naira nígbà pariwo wọ́n sáré gé ló dọ́là wá 630 naira lónìí báyìí dọ́là ti di 690 naira ó ti ń padà lóòkè nígbà nípa àfojúsí lára kò sí ìkankan tó mú náírà àmọ́ ṣe tó wù àwọn Fúlàní ṣe tó wù wọ́n ni wọ́n lágbára àti sọ dọ́là di 200 naira wọ́n mọ̀ọ́mọ̀ ṣe tó wù wọ́n ni wọ́n lágbára àti sọ dọ́là di 200 naira owó Nàìjíríà wá yàtọ̀ sí kò wá jẹ́ kankan mọ́ lágbàáyé owó Libya owó Morocco mo lè ka owó kọ́ńtì bíi 20 tó lágbára ju owó náírà lọ lágbàáyé Egypt gbogbo wọn wá dájú owó Nàìjíríà lọ owó South Africa dájú owó Nàìjíríà lọ Nàìjíríà padà sí ibú wá dé tán yẹnyẹn láwọn tó ṣe wípé dọ́là kéré lẹ́gbẹ̀ẹ́ owó wa Mexico Canada Europe mélòó lẹ́yìn pánsì tá a bá fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ gbogbo owó Europe ò lè dúró lẹ́gbẹ̀ẹ́ náírà ọ̀tán tẹ́ bá sì ti ń fi àwọn ọlọ́pọlọ kúkú àwọn tí wọn ò lè mú tọ́rọ́ kí wọ́n sọ di kọ́bọ̀ akótilé tàbí bá ti fi wọ́n so lórí yín bí ṣe ń rínú ẹ wo Tinubu bóòlù Tinubu ṣe bẹ́ Èkó ẹ wo àsùnwọ̀n Èkó bó ṣe rí àwọn LASTMA àwọn ọmọ lo body camera irú tẹ́ ń lò nílùú òyìnbó Federal Police Nàìjíríà ò lè lò Federal Police Nàìjíríà ò lówó tó fi lè rà fún wọn àfi kásá àkówó yìí ni ẹ máa kó àwọn abítàbí kìíní ni wọ́n dé Peter Obi yóò kú sójú wa kí olóńgbò kó tó pa odidi ewúrẹ́ gbogbo ilé ní òjì. Adélájà Abbas lèmi o ọmọ Yorùbá ni mí orí gbogbo wo ní burú o èdè ayé ò ní mú wa tẹ́ ẹ bá gbọ́ tẹ́nìkan bá ń pè rẹ̀ ní Afẹ́nifẹ́re tó wá sọ pé ká gbé ti Yorùbá lẹ̀ ká gbé ti ẹ̀yà míì kẹ́ ẹ gbà yé pé àwọn ọmọ àlè lórí Yorùbá nù ẹ jẹ́ á ṣe DNA fúrú wọn ká mọ bàbá tó bí wọn tó títí ìgbà táwọn tó pàdé pẹ̀lú ògo Ọlọ́run ayé pàdé mi ní Noble FM 107.1 Noble FM Ìbàdàn 107.1 ní aago mẹ́sàn-án alẹ́ yìí lẹ́pàdé mi lórí ètò Orísun tàtà máa ń ṣe àti bẹ̀rẹ̀ ètò bẹ́ẹ̀ láti bí oṣù ó mà ti lọ bí oṣù mẹ́fà báyìí February lábẹ́rẹ́ rẹ̀ pẹ̀lú ẹjá lọ dánlóòdù áàpù ẹ̀ lórí Google Play Store Noble FM 107.1 Ìbàdàn ẹ bá ti lọ sórí Google Play Store ẹ lọ tẹ Noble FM Ìbàdàn tẹ bá ti dánlóòdù áàpù yẹn ẹ mọ̀ ní gbogbo àwọn ètò gbọ̀nbẹ̀ ẹ sì rémi náà gbọ́ ní aago mẹ́sàn-án lẹ́ tó mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn alátìlẹyìn mi o pátápátá orílẹ̀-èdè Yorùbá kò ní bàjẹ́ ààbọ̀ lóko ẹrú tá a bá ní pé a fẹ́ gba orílẹ̀-èdè Yorùbá ẹ̀já sàtìlẹyìn fọ́mọ wa ká sì máa ṣiṣẹ́ lábẹ́nú ká sì máa fi ohùn léde ẹni tí bàbá wa Bánjí Akíntóyè bá sọ òun ẹ̀já máa gbọ́ ẹ̀mẹ́jà gbà wọn ariwo ọjà lásán lórí ọ̀rọ̀ Yorùbá nìsan ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ àdélẹ̀ lérí àsìkò olóko ẹrú ẹ̀yin gómìnà wa ẹ mójútó ọ̀rọ̀ ajínigbé
àwọn èèyàn láwọn ọ̀wá Nàìjíríà mọ́, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní Yorùbá ni ọ̀fẹ́ wá mọ́, káwá dálé sẹ́lẹ̀. Ìgbò àti Fúlàní ní ń bẹ níbi ọ̀rọ̀ ìjínigbé, àwọn ọmọ sọ èyí náà sì mọ̀. Wọ́n sọ pé níbi kára kan ní Ogun State mọ́ Lagos State wọ́n kọ́ àwọn èèyàn ń bẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ògùn kò sí bí ìpò ń gbọ́, ìjọba ìpínlẹ̀ Èkó kò sí bí ìpò ń gbọ́. Ẹ múra sí i tó títí ìgbà náà tó pàdé ìbámu wípé ejò kò ní rọlù rè pé láyé kó dúró ire o. Ààrẹ òun ìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Láàjì Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn fáyì asọ̀tàn lóye iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ òkìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ òkìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Abbas ìwọ pátá ìwọ lùnà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún